ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti pa gbogbo àwọn ọ̀tá lẹ́nu mọ́ báyìí o. Gbogbo awuyewuye tán sì ti ń gbé kiri láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn ìní Jagaban gẹ́gẹ́ bá tó ṣe máa ń pe Tinubu ni ló máa fòpin sí lọ́jọ́ Ajé tí í ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí, ìyún ọjọ́ 23 oṣù kẹfà ọdún tá a wà yìí, the 23rd of June 2025, pẹ̀lú bí bàbá náà bó ṣe jẹ́ kó dì í mọ̀ wípé ọ̀kan lára àwọn táwọn jọ kàwé nílé ìwé gíga ti ìlú Chicago lórílẹ̀‐èdè United States of America, ìyún University of Chicago, tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó sì ṣàfihàn ọ̀rẹ́ ìtàn jọ kàwé ń bẹ̀, àti pé níṣe ni àwọn ò tiẹ̀ mọ̀ pé irú ọjọ́ òní ní ọjọ́ Ajé tí ṣe Monday ọ̀sẹ̀ tá a wà nínú èyí ó lè ṣẹlẹ̀ tí àwọn méjèèjì yóò pàdé ara wọn níbi gíga. Ẹ rántí pé láti bí ọdún mélòó kan sẹ́yìn ìní awuyewuye ló ti ń jà ràìnràìn, kódà ti gbajúgbajà àgbà agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni olóògbé Gani Fáwẹ́hìnmí tó ti gbé ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ ilé ẹjọ́ rí lórí àwíjàre pé kò kàwé nílé ìwé gíga Chicago University lórílẹ̀‐èdè Amẹ́ríkà tó lóun kà, àti wípé ayédèrú ìwé ẹ̀rí ló lò, tó sì jẹ́ pé lásìkò tí Tinubu tún gbégbá ìdìbò ààrẹ lọ́dún 2023 wọ́n tún gbé ọ̀rọ̀ yìí jáde. Kódà àwọn alátakò pàápàá ẹni tọ́jọ́ figagbága bíi Peter Obi ni wọ́n ń sọ pé kí ilé ẹjọ́ kó má jẹ́ kí Tinubu kan búra fún gẹ́gẹ́ bí ààrẹ nítorí pé ìwé ẹ̀rí tí ó lóun lò kò sóòótọ́ níbẹ̀, kò kàwé jáde ní ilé ìwé gíga orílẹ̀-èdè Chicago, tó sì jẹ́ pé ẹ̀sùn náà ká ló jẹ̀bi ẹni, yàtọ̀ sí pé wọn yóò yọ nípò ààrẹ ó tún láǹfààní láti lọ́ọ́ fẹ́ wọn jura èèyàn pé kí wọ́n lọ jù sẹ́wọ̀n. Ṣùgbọ́n pẹ̀lú bọ́rọ̀ ẹ̀ ṣe wá lé koko tó, níṣe ni Tinubu máa ń jẹ́ káwọn èèyàn mọ̀ wípé òun kàwé ní ilé ìwé gíga orílẹ̀-èdè Amẹ́ríkà tó ń pè ní Chicago University, tó sì máa ń jẹ́ kó dé mọ̀ wípé àwọn alátakò wọn kàn ń fẹnu wọn wà rọ́ọ̀fù ni. Ṣá o, Tinubu ti pa gbogbo àwọn alátakò lẹ́nu mọ́ lọ́jọ́ Monday ọ̀sẹ̀ tá a wà yìí nígbà tó fi ọ̀kan lára àwọn tí wọ́n jọ kàwé nílé ìwé gíga náà hàn, èyí tí àwọn kan ti ń béèrè pé ká lóòótọ́ ni kó jẹ́ káwọn mọ àwọn tó jọ lọ sílé ìwé tí Tinubu sì ti ṣe léyìí lásìkò tí Tinubu tó ń ṣe aṣọ lójú àwọn ètò iṣẹ́ ọ̀gbìn tí mínísítà ọ̀rọ̀ ìlú Àbújá ní Nyesom Wike tó ṣe l'Àbújá, èyí tó ń pè ní Renew Hope Agriculture Mechanization Program, níbi tí wọ́n ti kó àwọn katakata bíi 2,000 tractors fún àwọn àgbẹ̀. Ẹni Tinubu ti sọ̀rọ̀ yìí níṣe ló pe ọkùnrin òyìnbó kan tó ń jẹ́ Alex láti orílẹ̀-èdè Belarus, ó ní kí ó dìde láti ṣàfihàn rẹ̀. Ó láwọn jọ jẹ́ akẹgbẹ́ nínú kíláàsì kan náà lásìkò tó ń wà ní ilé ìwé gíga Chicago ni. Ó ní níṣe ni àwọn ilé àwé àwọn tó bá rí ìfídíò ọ̀rọ̀ tó ń sọ ẹ̀ olórí wọn yóò máa wú pé àwọn ọmọ tó jáde lọ́dọ̀ àwọn ló ti dèèyàn ńlá. Ó ní Alex ti di gbajúmọ̀ oníṣòwò tó rí ṣe ní ìlú Belarus. Olóòrùn ló tó wá mú àǹfààní wá sí orílẹ̀-èdè Nàìjíríà lásìkò tó ń jẹ́ ààrẹ. Olóríire ńlá lè yí pé àwọn ọmọ kíláàsì kan náà wọ́n jọ pàdé níbi gíga, tó sì jẹ́ pé látìgbà tí Tinubu ti sọ̀rọ̀ yìí nílà àwọn olólùfẹ́ náà ti ń dunnú tán jẹnu kiri tó sì ń fa àwọn alátakò ṣe ẹ̀yẹ pé ẹnu wọn ti wọ́ òwò. Tinubu ti mú akẹgbẹ́ tí wọ́n jọ lọ sí kíláàsì tí wọ́n jọ ká lọ sí ilé ìwé tọ́jọ́ wà ní kíláàsì kan náà, wọn ló ti mú jáde, èyí tí ogun wọn ń béèrè tẹ́lẹ̀ ìpọ́jọ́ tó bá mú jáde làwọn yóò gbà wípé ó kàwé ní ilé ìwé gíga Chicago University lóòótọ́, tí wọ́n sì ní bí Tinubu ṣe wá lọ pé Alex ọmọ orílẹ̀-èdè Belarus jáde láàrin àwọn èèyàn tí ìyẹn náà sì jẹ́rìí pé àwọn jọ kàwé ni, wọn ló ti pa gbogbo àwọn ọlọ́tẹ̀ lẹ́nu mọ́.